yà má gbé kúrò yes lè jẹ́ ká sáré jọ sọ̀rọ̀ lórí sinimá Koleoso apá kẹrin gbogbo aláti wa apá kìíní àríwó ṣe lọ àwọ apá kejì àríwó ṣe lọ àwọ apá kẹta àríwó ṣe lọ ìkẹrin rèé o tá a rò pé máa jẹ́ pabambarì wọ́n ní ó kù nìbọn ró nínú Koleoso part 4 yìí ẹ jẹ́ ká kọ́kọ́ sáré wò ẹ̀yin tẹ́ bá ti láǹfààní láti wo part 1 àti part 2 àwọn tí fìdímà ìdálé lórí gangan Ibrahim Itele Yetunde yẹn gangan tó jẹ́ Koleoso gangan ló kọ sinimá yìí òun ló direct ẹ̀ òun gangan ni Òṣógbéwọ̀ ìyẹn ni pé ó jogún agbára látọ̀dọ̀ ìyá tó bí bàbá ẹ̀ òun bẹ̀rẹ̀ sí jogún agbára tó ń lò agbára yìí tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé kò sí bàbá ńlẹ̀ tó jẹ́ gbéná wojú Koleoso nínú sinimá yìí cast kejì yẹn ni pé ara àwọn pàtàkì òṣèré tí màá sọ̀rọ̀ lórí nínú sinimá yìí Soliu Gbọ́lágadé tó jẹ́ Òṣógbèmí ní bàbá Koleoso gangan òun ló bí Òṣógbèmí òun ló bí Koleoso rádà nínú sinimá yìí bàbá ìpàtú gan ni ìpàtú ó fortify yẹn ni kó rú àwọn ọmọ ẹ̀ lágbára àti Koleoso àti ẹfun àtàntí ẹ̀ ìyẹn tó jẹ́ Síbí Oṣóbùsọ́lá àbí kí lorúkọ ẹ̀ gbogbo pápátá ló ṣe kí ni lóró ní agbára Òṣóbọ́lá rádà yes Ọlámídé Akínfọlárìn ìyẹn tí a mọ̀ sẹ́fù ìyẹn ní àbílẹ̀ kẹta ìyẹn nínú ẹbí Koleoso torí tí Gbọ́lágadé bá fẹ́ kiri á ló ń bàbá Koleoso Òṣóbọ́lá bàbá ẹ̀fọn bó sì máa ń kiri ẹ̀ nìyẹn nínú apá kẹrin yìí láti wá rí bó ṣe jẹ́ torí tá a bá gbàgbé pé ní part 3 ibi tó parí sí ni ọkọ Yetunde Barnabas yẹn tó náà jẹ́ olóògùn tó náà jẹ́ alágbára ibi tó ti wá bá wọn wọ̀ yá àjà ṣùgbọ́n wọ́n borí ẹ̀ wọ́n rán padà sínú afẹ́fẹ́ yẹn ni pé wọ́n pa fínfín wọ́n dá padà síbi tó ti wá at the end of the day kò lè ṣe bó ṣe yẹ kó ṣe mọ́ èyí ló wá mú kí àwọn aláwo yòókù ẹgbẹ́ aṣọ láti máa bá àwọn ìdílé Òṣó láti máa bá wọn jà tí wọ́n sì máa borí wọn ní àdúgbò rẹ̀ borí wọn apá karùn-ún sinimá ìgbẹ̀gàn la ṣì ń dúró dè ní títẹ̀ ní mo gbé fún Ibrahim the icon pé iṣẹ́ takuntakun iṣẹ́ ọlọ́pọlọ ló ṣe ó gbìyànjú láti mú pé ó wà traditional that is one ẹlẹ́ẹ̀kejì ó tún wá jẹ́ kó ṣe kíni ó jẹ́ kó lọ́mọ́pọ̀ mọ́ ti fífi àṣà hàn ó lọ́pọ̀ mọ́ fífi àṣà hàn ẹ̀kọ́ oríṣiríṣi la tó rí kọ́mbẹ̀ yóò tún bó ṣe jẹ́ pé ó lọ́mọ́pọ̀ àṣà kọ́mẹ́dì ó gbé àṣọ ńbẹ̀ àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan náà tó make sense wọn láti ṣe kí ni lárí kọ́mbẹ̀ part 4 yìí ìjà ti bẹ̀rẹ̀ báyìí àwọn ọlọ́pàá ò rí nǹkan kan ṣe sáwọn ẹbí Koleoso wọ́n gbìyànjú títí ṣùgbọ́n agbára wọn ò gbé àwọn ọlọ́pàá jápa àwọn kan tẹ̀ fìwé lẹ́fẹ̀ẹ́sẹ̀ àwọn òṣìṣẹ́ mọ́kàkà táwọn wà fi kú abẹ́rẹ́ kan ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yẹn má gbàgbé ẹ bá subscribe ẹ̀ tẹ̀lé tó wọ́n kíkà gbogbo ìta àti mọ́ àwọn ọ̀nà tí ó sì máa jẹ́rìí wa ìjọba láǹfààní láti ṣe láti ìgbádùn ara wa entertainment ni ìkànnì yìí wà fún ẹ jẹ́ kájọ entertain ara wa kájọ kájọ ìṣàmọ̀ kájọ gbádùn ara wa kájọ òkè oyè yín báyìí so lórí fíìmù Koleoso náà làwà apá karùn-ún la ń retí o kí lẹ̀yin expect ní apá karùn-ún kí lẹ̀yin rò kó máa ṣẹlẹ̀ báwo ló ṣe máa jẹ́ ta ló máa kojú Koleoso àti bàbá ẹ̀ ta ló máa ṣẹ́gun tí àwọn aláwọ̀ ilé ti máa rí ṣe wọ́n ọ̀dà rí ṣe Síbí tóun náà ń fagbára ṣe eré tó ń ṣe nígboro tí omi ò ní tẹ̀yìn ọ̀gbìn Síbí báwo wá ní tàbúrò tóun tún gbìyànjú láti kàwé ó ti fẹ́ graduate tó ti ń kọ project tí ó tiẹ̀ máa rí ìwé àríṣó máa rí fi ṣiṣẹ́ pẹ̀lú gbogbo àwọn atrocities táwọn parents ẹ̀ ti commit ẹ wò ó mòye sọ lẹ́ẹ̀kan tí ẹ bá ti wo part 1 sinimá yìí ẹ tara ṣàṣà ẹ lọ tẹ̀ síbẹ̀ Koleoso part 1 ẹ wò 2 ẹ wò 3 ẹ wá fàgbàgbà àgbà ẹ wá fi àgbàdá ẹ lọ tẹ̀ 1 tẹ̀ bá ti wò ẹ wò 1 ẹ wò 2 ẹ wò 3 ẹ wá jẹ́ kẹ́ fi àbọ̀ sórí part 4 ẹ bá wo 4 ìtàn mẹ́kẹ́ digest ẹ̀ ìfẹ́ gbọ́ nǹkan sẹ́yìn èèyàn rí sí sinimá yìí bọ́ọ̀lù ẹ̀ṣọ́ fi part 4 bí 5 lọ ìmọ̀ràn wọlé ní fún Itele the icon sẹ́yìn tí ẹ̀ gbé fún
ìyẹn láìkí bó ṣe lọ àbẹ́ẹ̀ láìkí ẹ ṣé púpọ̀ lẹ́ẹ̀kan sí Holy Nation TV náà ni. Thanks for joining us.